Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. So àwọn mùsùlùmí ẹjẹ́ àṣepọ̀. Ká gbà pé kan ni wá. Ká má ṣe ẹlẹ́yàmẹ̀yà, ìkan ni wá. Ká gbójúkò omi tẹ́nìkọ̀ọ̀kan ṣe. Mójúkò omi tẹ́nìkọ̀ọ̀kan ṣe tí ò bá wọ ẹ̀sìn. Láyà mọ́sù níjà wáyé wò lè Ìsìlámì. Tí o bá ti lè bá ọ̀rọ̀ ẹ̀sìn mú tí o bá ọ̀rọ̀ ẹ̀sìn gbójúkò bẹ́ẹ̀. Gbójúkò bẹ́ẹ̀. Gbójúkò bẹ́ẹ̀ wọ́n láti káàrùn ní wọ́n ṣe sílẹ̀ àbáṣe ní kò sí tó bẹ́ẹ̀. Ẹni tó bá ṣe ìkárù irun, àbúṣe ìkárù àwẹ̀ wa. Àbúṣe ìkárù àwọn kan ẹnìkan gbàgbà à ń ṣíà wọ́n bú sáadé èèyàn ní sáadé. Èèyàn ní sáadé. Ó lè má tẹ́ wọn lọ́rùn. Ó lè má tẹ́ wọn lọ́rùn. Ànábìlà gbọ́dọ̀ bú. Ayọ̀ aláwọ̀ Ọlọ́run la gbọ́dọ̀ bú. Ọlọ́run la gbọ́dọ̀ bú. Náà bá rí kùdìẹ̀kùdìẹ̀ lọ́dọ̀ àwọn sáadé kọ̀ọ̀kan ẹlòmíì ló sọ pé èmi ò fara mélé yìí. Ìfaramẹ́lẹ̀ yìí. Òyọ́pọ̀ inú Ìsìlámù. Òyọ́pọ̀ inú Ìsìlámù ọlọ́run ayẹyẹ náà tẹ́lifú sáré náà á ti sáré mi náà tó gbà wọ́n. Bẹ́ẹ̀ni. So gbogbo àwọn nǹkan yìí òyọ̀yọ̀pọ̀ inú Ìsìlámù. Òyọ́pọ̀ inú Ìsìlámù. Lọ́lọ́run fi ń sọ lànàbí fi ń sọ fún wa. Ó fi ilẹ̀ ó sì àkádà ìtìmì náà nìyí. Ànábì kọ̀ ọ̀rẹ́ ànábì ó kọ̀ fáwọn ẹ̀. Ó ní fọwọ́ láàyè. Ọlọ́run fi ọlọ́wọ́ ọba tó dá àbúrò àṣẹ. Ó mà tí Ìpèlè Muhammad. bàrí ìlú bí wọ́n ṣe. Wọ́n ti kọ́ ọmọ ọ̀sẹ̀ kúrò níbi tí ń tẹ́ ẹ bọ. Èèyàn lè jẹ́ mùsùlùmí kó á ká mọ̀ pé ẹlẹ́bọ kátó sọ fún àfa. Wàláàkì àṣà àlékún. Ànábì ní ṣùgbọ́n ìwé ń bà mí. Àǹtà náà fàṣú. Ẹ mọ̀ sẹ́lọ̀ bàbá. Kẹ́ mọ̀ máa sọ̀rọ̀ síra yín. Ẹ mọ̀ sọ̀rọ̀ síra yín. Kẹ́ mọ̀ interruption ní Ẹ gẹ́gẹ́. mọ̀ síra yín ní kọ́rọ̀. Pàtàkì tàtàlú. Ẹ inú wa máa fẹ́ wa máa fi ṣàyẹ̀ máa para yín. Ẹ máa wá jà. Ẹ máa jà. Ẹ máa jà. Ẹ máa jà. Ọ̀tá àlà kú. Ẹ máa pè wá máa yẹ máa para yín. Ẹ máa para yín. Ẹ máa para yín. Ẹ máa kú kò. Ẹ máa pè ṣàyẹ̀ ẹ máa ti para yín ká ìjà owó gidi. Kàmá àlákà máa ń ká àlàkábùlà kù. Gẹ́gẹ́ báwo wá tí wọ́n ń bẹ níwájú bí wọ́n ṣe kó máa ń bára wọn fẹ́ẹ́ ti para wọn. Báwọn kan ṣe ṣera wọn Wọ́n ti léṣe. ṣe àwọn léṣe nítorí tí o tó kan. Nítorí tí ó tó nǹkan. So Islam ẹ̀sìn Ọlọ́run ni. Allah. Kò sí jíjẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí ẹ kíyèsí. Báyọ̀ pé afẹ́mú ìyàwó ní Islam kí ni ká fẹ́ fi sí lẹ́nu? Kálímà ni tó bá ti wí kódà kó má forí kalẹ̀ ó ti dọ̀bà àlìjẹ́ náà. Ó ti dọ̀bà àlìjẹ́ náà. Tó bá ti kú. Nítorí bá lè wí tó sì kú ó ti dọ̀bà àlìjẹ́ náà. Àfi tọ́lọ̀ àtàlẹ́bì bá ń kúrọ́ lókù. A sì nígbà pọ́pọ́ lọ́wọ́ ọlọ́run àrọ́ àlẹ́bì rẹ̀ sí àrọ́. Ẹ jẹ́ kí gbogbo wa jẹ́ ká ṣọ́ra o. Ká ṣọ́ra. Lórí gbogbo tí ń ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí láwùjọ ẹ wo ti ogun Syria ẹ wo bó ṣe lọ. Àwọn kèfèrí wọ́n ti mọ̀ pé a fẹ́ràn ara wa. Báyìí la wí ìsí. Àwọn Sáúdí tá ń pè ní ẹni Ọlọ́run ìmúkà máa ń wòran ni. Yẹ̀wúdí ni wọ́n. Yẹ́sìkíyà. Ìbẹ̀rẹ̀ ayé wọn ìbẹ̀rẹ̀ wọn gẹ Yẹ̀wúdí ni wọ́n. Kí ni wọ́n? Wọ́n gbàjọba ni. Sùúrù. Ìmúra àlẹ́bì gangan ìmúra. Bí mo ṣe múra yẹ́lá náà bí ṣe múra. Ọlọ́run ní ṣe múra yìí àbí bí pẹ́sidẹ́ntì Iran bí ṣe wé wà ní òun bẹ́ẹ̀ láti fi ṣe wé. Báwo náà bí ṣe múra? Báwo ni ṣe múra nù? Ẹ rí pé Saudi Israel ló máa sọ̀pọ̀tì. Bẹ́ẹ̀ni. Bàbá tó ń sẹ́yìn náà ní ọkọ̀ òkú lọ sílẹ̀. Ìran kan náà ni. Ìran kan náà ni wọ́n ilé ìsọ̀kú sàdínì olúwawo. Àdíjọ́ gbàgbà bí ìta bá múra kankan tá bá ń lọ kírun ní káàbà tá bá múra kankan tá bá múra kankan.
ìmí ò sì tilẹ̀kùn ṣọ́ọ̀bù yóò máa yọjú nínú gíláàsì oníkírun o wọ́n máa bẹ̀ wọ́n ni láti láti kó ajé àbásìkò múra náà wẹ̀ pé ẹ dákun ẹ má dojú tì wá o àwọn amúgun wa bẹ̀ dé o wọ́n máa sá jẹ̀nàjẹ̀nà tó bá fẹ́ lọ kírun múgun la jẹ́ lọ́dọ̀ wọn. ilé ń jẹ́ pé Islam ẹ wò inú yín ni kẹ́ ẹ mọ̀ mọ̀ sí o. inú yín ni ẹ máa ọ̀kan Islam máa tó jù. ní sèkì ni wọ́n máa ń wá kiri pé àbàtì Saudi ni gbogbo ẹ̀. Saudi Islam ti gbé. ọlọ́run tó ń lọ ọba ni o ní kọ́ ọmọ ní Saudi. wọ́n sọ pé àwọn ará Saudi má wò wọ́n pọ̀ sí o ọ̀ gbọ́dọ̀ wò wọ́n pọ̀ sí. wọ́n pọ̀ sí. àwọn tí wọ́n ń ṣe mistake nípa àròsọ àwẹ̀. sẹ́rí ìlú Islam wọ́n ti dàwárú àsìgbọ́n tẹ́lẹ̀ ọmọ Ísírẹ́lì fún Ọlọ́run ló ti gégùn fún wọn. tẹ́bá lọ wo ṣọ́ọ̀ṣì Israel Kùránì 18 kọ́ yẹn 17 ni ẹ lọ wo 4 fún mi. Chapter 4. وقضينا إلى بني إسرائيل Ọlọ́run ti lérí fún wọn nígbà kan pé yábà ní Israel èsì kúrú ní mọ̀ tí àlẹ́ tí àdámtò àlékún wọ́n hà ní Ọlọ́run ní mo gbé ọ̀gá fún yín borí gbogbo ẹ̀dá. ẹ̀yin Israelites mo gbé ọ̀gá fún yín gbogbo ẹ máa gbọ́ Ọlọ́run ni wákàlẹ́ iná èmi náà ni mo wá pàṣẹ fún ọmọ Ísírẹ́lì mo dájọ́ mo parí ìdájọ́ mi pé لتفسدن في الأرض مرتين. ẹran tí ayé tẹ̀ ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ jẹ́ ọ̀ tẹ̀ ń jẹ gàba lórí àwọn èèyàn lórí àwọn èèyàn tẹ̀ ń bà lórí ìlú jẹ́ lórí ìlú. àmọ́ tó bá di ìgbẹ̀yìn ayé tẹ́ bá lè fẹ́ máa ṣe nzówájú. ولتعلن قدرا. bẹ́ẹ̀ sì jáwọ́ bí ìgbéraga. ẹ̀yin ẹ̀ṣẹ̀ gbéraga àwọn aláǹkájú àwọn ọlọ́ni wọn bọ̀ fún jù kẹ́kẹ́ délé máa lọ ju bọ́ọ̀bù sí lórí. bẹ́ẹ̀ bá wà sí òbí ẹ̀rọ ìdá kó ṣe é. ẹran ti Gaza bẹ́ẹ̀ni Palestine bẹ́ẹ̀ Palestine bẹ́ẹ̀ni Yemen gbogbo ẹ̀ pátá lẹ́ti bọ́ọ̀bù sí. láti ju bọ́ọ̀bù sí. àwọn olùkọ́ yẹn fèsì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ń gbéraga gbéraga lórí ilẹ̀. ọmọ Israẹli ọlọ́wà فإذا جاء وعد أولاهما. nígbà tí àdéhùn Ọlọ́run bá tí àkókò bá tó bá dìgbẹ̀yìn ayé n tí ó tọ́ sí yín èmi Ọlọ́run ti mọ tó tọ́ sí yín. بعثنا عليكم عبادا لنا ببأس شديد. màá gbé àwọn tí wọ́n lágbára jù lọ màá gbé wọn dìde. tẹ́ bá ju bọ́ọ̀bù sí wọn yìí sábà máa ju padà sí yín. òkùnrin yóò tó gúrùpù làwọn tó padà sí yàtọ̀yà yóò wà kó kẹ́kẹ́. ọgbọ̀gbọ̀. ọlọ́run ti sọ fún بعثنا mi. عليكم عبادا لنا ببأس شديد. ìbádà lànà tó wíwú náà ni àwọn ìránù nù àwọn ọlọ́jẹ́ ṣíà ẹ̀yìn mùsùlùmí ẹ̀ mọ́ sọ pé ṣíà ni wọ́n o pé wọ́n ṣe mùsùlùmí o ẹ sọpọ́tì wọn ni o. ẹ sọpọ́tì wọn ni. bẹ́ẹ̀ bá fẹ́ fọ́nká ẹ sọpọ́tì wọn ni. bẹ́ẹ̀ bá fẹ́ lose opportunity. eléyìí kì í ṣe mùsùlùmí àwọn Ahmadiyya wọ́n ṣe mùsùlùmí àwọn ṣíà wọ́n ṣe mùsùlùmí mélòó ni wá. mélòó wa kan ni wá. mélòó ni wá bá tún kéré jù. àwọn ìwà ní wọ́n ṣe mùsùlùmí àwọn aláàbòrìgì wọ́n ṣe mùsùlùmí àwọn owó tó nù. àwọn Ahmadiyya gbogbo wọn wọ́n ṣe àwọn mùsùlùmí. Sufi wọ́n ṣe mùsùlùmí. ẹ̀ẹ́dì onítọ̀rì ikọ̀ wọ́n ṣe mùsùlùmí. mélòó ẹ̀dàkùn mélòó la mélòó ìwọ̀n ẹ̀jẹ̀ bí Ọlọ́run. táwa ní mùsùlùmí. àwa ni mùsùlùmí. àwọn ìráàkì Súfì làwọn Sufi ni wọ́n.
àwọn ìránù ṣíà làwọn sí àríwá àwọn ọmọ gíríbí Algeria àwọn orílẹ̀ àwọn olóko àwọn pẹ́ ní dàbádàbá bẹ́ẹ̀ni Sufi wà nù wọn sí àwọn sí àwọn nù wọn. alùsùn wọ́n jẹ́ máa ẹ̀rọ wọ́n. ara kan wọn. So ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. ìfọwọ́sowọ́pọ̀ ló dá ìpàdé àti kékeré máa. Ọ̀rọ̀ tẹ́mi máa sọ kì í yé wọn. Wọ́n mọ̀ fún pé ẹ bá ti rí nǹkan kan tó jágòjì ẹ má mọ̀ kọ̀ndẹ́mù. Lẹ́yìn bá ti sọ pé Mùsùlùmí lòun ẹ fara yín balẹ̀. ẹ fara yín balẹ̀. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì sàlàsálà ó ní àlá etí yín lò. Kí ni àṣà dínú mọ̀ tí inú? Ànábì lẹ́sìn yìí ẹ̀sìn tó ń lé ó yí ní o. Ó yí ga ọkùnrin sí o. Wà ó gìlú bìrì fúkì. Ànábì ni ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa àwọn èèyàn sínú ẹ̀ Àwọn èèyàn wọlé sínú ẹ̀. sínú ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú technique. Kí ṣe pé gbogbo ẹ̀ náà ní tàṣà dúdú. Ẹgbẹ̀rún fún àwọn ilé gbogbo. Ẹni ẹ bá bọ́ọ̀lù òun náà bó bá tẹ̀fẹ́ gbà tẹ́lẹ̀ kò ní gbà mọ́. Onígbàdé ìyá náà ní lọ́wọ́ ni. Ó yẹ ti ha iná ní lọ́wọ́ àti sọ́wọ́n náà ni. Olúwa gbọ́ ẹ lọ́wọ́. Torí ẹ̀ àlètí àdùkú wà. Ìkàrà fásitì unity tó lágbára ni. Agbára wà mọ́. Agbára wà níbi unity. Wọ́n ní jọ wa lábúdó lórí pé àṣàwàrá péréyá Unity and faithfulness. Àdúrà àti ìṣọ̀kan àti àǹfààní. Ọgbọ́dọ̀ tó bá jẹ́ àṣàwàrá gangan ọgbọ́dọ̀ ní àǹfààní tó máa jẹ. Bẹ́ẹ̀ni, the benefits. Lórí àwọn nǹkan kan tàbí kejì. So kí gbogbo àwa mùsùlùmí ẹ dákun mo tún bẹ̀ wá mo rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o. Àfọwọ́sowọ́pọ̀ ló dáa. Ọmọdé àmọ́ ya wa sọ́tọ̀ pọ̀. Gbogbo àti bá ń ṣàtakò yẹn kódà ẹ máa bẹ̀ wọ́n. Ẹ tó máa bẹ̀ wọ́n ní ẹ dákun ṣe sùúrù. Láàyè dúúsù tàkìfíhù báàlù náà bá dọ̀. Kò lẹ́tọ̀ọ́ ká máa pa pápá kan lọ́wọ́ pa pápá kan ní kékeré. Alhamdulillahi láyé àmọ́sùn ìjàwá ìrìn ìsìlámù. Nítorí ọ̀rọ̀ fúnra wa dá tí o ti ẹ̀kú ọ̀rọ̀ ẹ̀sìn tí o kún ẹ̀sìn pa àwọn ní kékeré ní. Ẹ dákun mo fọlọ́n bẹ̀ wá o kódà mo ti ń dá májẹ̀mú pé wọ́n lọ́hùn dákun gbogbo tí àwọn èèyàn bá wò wí ọlọ́mọdé rí tí ìgbìmọ̀ fún ilé ìsìnmọ̀ n ò fẹ́ mọ́. Torí pé tẹ bá wò wọ àwọn ọmọ èèyàn kì í wù wọn gbà ìlú bí ṣe wá gọ̀ báyìí. Ìyẹ́kọ́rọ̀ yóò yí wọn báyìí. Ìyẹ́kọ́rọ̀ yìí o ẹni tó bá gọ̀ ẹ fi lẹ̀. Ilẹ̀ àdúrà ni ẹ máa ta ẹ̀kọ́ púpọ̀ ẹ̀kọ́ pọ̀ ọlọ́run tí ó kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́ba àdánló. Ó dàbí àdúrà ọmọ mi kan ni. Sábà bọ́ọ̀lì bọ́ọ̀lì ọláwọn tí ò gbọ́n ọlọ́ba àwọn tó gbọ́ ọlọ́run tó gbọ́ àwọn tó rẹ̀ ọlọ́ba ọmọ lọ́dún. Àwọn ìfìyà ọlọ́dún ọkùnrin àti ọkùnrin àwọn kàṣà dúdú ọlọ́ba ọlọ́dún mi sùúrù o. Ẹ dákun mo bẹ̀rẹ̀ lóko ọlọ́run ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Àfọwọ́sowọ́pọ̀ ló dáa amáṣẹ́lẹ̀ àgẹ́yà. Mùsùlùmí awù àlùmùsùlùmí ahù mùsùlùmí. Mùsùlùmí ọmọ ìyá kan náà nípa ọ̀nìyàwó sáàwù ọ̀nìyàwó sáàwù olówà. Ẹ mọ̀ sí Ìlú sáàwù olùkọ́ wà. Ó ní kí tún ní àbí kí tún láì sí àyè ṣe. ayé rẹ̀ mọ̀ dáa. Ó mọ̀ ṣe o. Èmi tí máa wo àwọn ọmọ ìyá wa máa wọ lóhùn. Ẹni ọba fẹ́ràn ní jẹ́ mùsùlùmí. Jẹ́ mùsùlùmí. Ìsìláàmù gẹ́gẹ́ ló yẹ kó yé èèyàn tó kí ẹ̀ tó mọ mùsùlùmí. Tí ìsìláàmù bá yé èèyàn tẹ́ bá kọ́kọ́ pàdé àwọn tó ń pera mùsùlùmí. Wàláì ní máa tẹ̀sí mọ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wà wọ́n á bẹ̀rẹ̀ mo tún rọ̀ yìí. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Àfọwọ́sowọ́pọ̀. Èébú ìwà ládàládán. Aṣọra. Ìjà sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Aṣọra ń bẹ́ẹ̀. Ọlọ́run kó ṣàánú wa o. Ọlọ́run ṣàánú wa.